You can see. Me and the man in body came about. You are too small. I can't be having this kind of a body. Coffee kima boja lotiti. Lying kirama slowly, steadily, and nicely. Body yo could come cheap. I am not your mate. Don't. Toba let me. Seba no wo. Mandiru body yi. Ima baru re fa wala lotiti. Ẹ̀yin èèyàn wa ojú abẹ́ tó ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Lizzy Anjorin yìí o nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ó sọ wípé ó nà ìṣẹ̀gbẹ́ Lizzy wípé bọ́dì òun kì í ṣe ẹgbẹ́ bọ́dì Lizzy Anjorin àwọn ọ̀rọ̀ tí ojú abẹ́ sọ nìyí ẹ jẹ́ ká tẹ̀síwájú láti wo èyí tó kù. Mo ti proud àsínú sẹ́ẹ̀tì kan náà mọ̀ sọ́gbọ́ àtàwọn wèrè àwọn wèrè ajáre àwọn wọ́rọ̀wọ́rọ̀ rẹ̀. Abi now. Abi, run now. So far, àwọn ajá rẹ̀ kan run nu ẹ̀. Run nu ẹ̀. Run nu skin yìí. Run nu ẹ̀. Ó ti rí mi. Ó ti rí màmá rẹ̀. Òun bá jẹ́ nsàkó. Má jẹ́ ṣubú lù sí. Yóò mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kí n ṣubú ní wò mí. Ní máa ń wò mí sásásá. Kò lè ṣe without me. Ń wò mí. Ń wò mí. Ẹ̀ ń bọ́ sí dáadáa kọ́ lérí. Àwọn kankan sínú o. Lẹ́yìn pàǹtì o. Bọ́dì wa ti dá o. Nígbà tá à nínú búbu. Nígbà tí inú wa ò bú. Àwọn kankan sísàlẹ̀ o. Sọ bọ́m̀bọ̀m o. Àwọn òwò bọ́m̀bọ̀m bẹ́ẹ̀ ṣe máa ń wọ bọ́m̀bọ̀m o. Àwọn bọ́m̀bọ̀m o lò sí torí wọ́n ní bọ́m̀bọ̀m bù lọ́ máa ń wọ̀. Ọlọ́run ló rí ọ tó ṣí ọ bẹ́ẹ̀. Ọlọ́run ti rí ọkọ tó gba gbogbo nǹkan tó dá lára rẹ̀. Àwọn owó nǹkan kan o. A fẹ́ kí íńtánẹ́ẹ̀tì bàjẹ́ ni àbá kọ̀dí sí ọ. Ìfẹ́ kọ́kọ́ mi ó máa jowú ni o torí mi àti ẹ̀ ń jà lọ́wọ́. Ìbá kọ báàkì fún ọ. Ọ̀bá rí nǹkan tó ń pè ní figure 8. Tá a ti rí yẹ. So before you talk to me. Before you talk to me, respect my body, respect my skin, respect my accent, respect everything. And for your dogs, èyí tó wà Abuja tó wà gba nǹkan yẹn, tó dórí ayélujára tí ń bẹ̀rẹ̀ sí kà, àtẹ̀yí tó ti ya wèrè tó wà nílùú Èbó tó wà UK tí ó wà OK, tó gbéra rẹ̀ níyà rẹ̀. Gbogbo yẹ tó ẹyọ kan ránran lẹ́rí wòyá rẹ̀ bó ṣe rí wẹ́ni tó lọ pèrà wẹ́ni tó lọ wòyá rẹ̀ wẹ́ni tó lọ jáde àsìyá rẹ̀ ṣé ìyá lélẹ́yìn ọmọ tí ẹ̀ dà ọmọ rẹ̀ dà wẹ́ kò sí dákúnà kú o bá òkè tó kọ orin fún yín bọ ẹjẹ àfipá wà àwọn olè máa bọ ọjà ní Mbọ wèrè ara ẹ o so ti rí sọrí báwa lè ṣe off shoulder ṣé o ti rí wa ṣé o ti rọwọ wa àwọn ò ní dark knuckle o ti rí waist smart yo torí wèrè ní ọ ní wọn smart smart yo lẹ́yìn pátá ní bẹ́ẹ̀ o àdé nǹkan kan mọ́ra o package o so ti rí ọtí rí pé skin mi lásán ló wà ń bí ọtí rí kò sí skin tag tán bá wa tún ṣe o torí inú wa ò bàjẹ́ bá tèèyàn jẹ́ ṣépè fọ́ ọmọ ọlọ́mọ dẹ̀sẹ̀ lára ṣe lára bá ń tajà tó jẹ́ kẹ́lòmíì náà tún tà ń bẹ̀ a fẹ́ kí owó kó circulate àwọn òṣòrí ibú mo ń talẹ̀ mo dẹ̀ ń bá àwọn èèyàn advertise ilẹ̀ lórí page mi mo dẹ̀ jẹ́ brand ambassador fún Ìdùnnú Homes and people come here to advertise their land
Alájẹ tèmi ò lè dá lájẹ tiyan lọ. Mo ń ṣe brand ambassador fún losing weight, and people that are doing dieting, they are here to come and advertise free. Oh, láyọ̀ ọkàn. Oh, ní ayọ̀ ọkàn. Oh, desperate láti jẹ́yàn. Ìwọ nìkan ló fẹ́ máa jẹ́yàn. Ntọ́ fi àtàkì àwọn tí wọ́n ṣe nìyẹn. Oh, ní ayọ̀ ọkàn. Ó fẹ́ dá jẹ́yàn. Ntọ́ ṣe é nìyẹn. Mo ń gba èrò hajj fún Balek. And people that are doing hajj and umrah, they come on my page. I allow them to come on the page to come and advertise for hajj and umrah for free. Ayokan lo ni in loving damu. Ayokan. You want to be the only one selling things. Ọlọ́run nìkan ló fẹ́ máa bá Ọlọ́run jókòó. Ọlọ́run nìkan lèyàn ò kì í ṣe competition, lèyàn ò kì í imitate. So it's not as if we are just talking. Evidences choke, ask around. Ojuabe ń jánu ni o. Mo máa ń bá folk polówó aṣọ. Ìyẹn ò mean pé kí n máa allow other clothing vendor on my page. I am not selfish. Evidence won't be o. I am not selfish. I want to live and allow other people to live. You want to live. You don't want to allow other people to live. That's the problem. If it's a problem, you want to exist. You don't want other people to exist. It's your personal problem, not anyone's problem. It is your problem. See the chain I'm wearing is from Manimas. Keep on costing us. We will keep on buying it. As much as you cost, we buy more. Your cousin will just be allowing us to buy more, to patronize her more. We want more costs so that we can continue to buy more. Unfortunately. Àfi tó bá jẹ́ ọ̀tá ajé ló ní mọ̀ pé ló feel pé èmi ò lè rí nǹkan tó dá kí n mọ́ra. Ṣé o ti rí bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ pẹ̀lú steez? Ìwọ gbé gbogbo àwọn tí máa ń patronize Monimus, ò ń gbé wọn ṣépè. Bó lè pè rẹ́sílẹ̀ àfẹ́tì, ò ń gbé agbégun ègún. Ègún rẹ̀ ò ṣe kankan. Ó jẹun èpè, sára lóore ni. Lọ ra body yìí náà now. Go and buy my body and put it in your body. Since you have it, go and buy this body. Go and do BBL and die. Go and do BBL. Go and do surgery. Go babe soja. You are very stupid. You are a stupid woman. You are a very stupid woman. Very stupid woman. Orí ẹ̀ burú. Tó gbé pé tó ṣe orí ẹ̀ ló lọ. Ìwọ náà lọ forí gbé. Ó jí láàárọ̀ kùtùkùtù. I saw your videos cursing people that patronizes Monimus. I don't patronize Monimus. I am one of our ambassadors. I sell for Monimus, and I will continue to sell. So if you are in UK, you love those pieces I'm wearing, contact me. I will sell it. Hey, I sell on our behalf. If you love it, it's very cheap, very affordable, very classy. Totally. See, you don't need too much for you to look good.
You don't need to look too much for you to look good. It's as simple as everything. And you see my coming back? See this shape? You see this weight loss? No one can run it except Sparkling Beauty. Sparkling Beauty, no run it. I have tried Monjaro. On Jackie look age. On Jackie wrinkle. But when it comes to Sparkling Beauty product, weight loss product, you will glow at the same time you lose weight. Your body will be so lovely, will be so soft. You see? What I my change in network me. You don't need to talk.